Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fẹ́ ní kankan wa. Ẹ rí ara mi rírí mo rí orí ológbò látẹ̀. tó jẹ́ problem fún àfa àtọ́lẹ́àjú pé àfa ò lẹ́kọ̀ọ́ báwo ni a ti ṣe lo ipò ìlú. Àfa yẹn ò lẹ́kọ̀ọ́ báwo la ti ṣe máa ń lo ipò ìlú. Tán bá fìyàn jẹ ìmáàmù, téèyàn bá jẹ ìmáàmù láyé ara rẹ̀ nínú mọ́sálásí ti tiẹ̀, àìdíà tó máa lò níbẹ̀ dandan ni kó yàtọ̀ sí àìdíà tó máa lò níbi tí wọ́n ti fẹ́ fi jẹ ìmáàmù tó jẹ́ sí pé ìmáàmù tó jẹ yẹn ohun gbogbo ló wà lábẹ́ àṣẹ. Ṣé rí ẹ̀dúró náà? Àwọn òwò gan ló máa ń sọ àwọn èèyàn lórúkọ gan náà. Ó yẹ kẹ́ ẹ máa wo sàkún ọmọ tẹ́ ẹ fẹ́ sọ lórúkọ. Nígbà tán péyàn ní Nurudini, ìrún táwa sì gbọ́ pé ìtumọ̀ Nurudini náà ni ìmọ́lẹ̀ ẹ̀sìn. Nuru tiẹ̀ yìí òkùnkùn ẹ̀sìn ni o. Èsì ẹnu o sí lẹ́ni tó gbọ́dọ̀ máa pè ní Nuru. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí kódà èmi ò sì rò pé àáfàá yìí kéré tó bẹ́ẹ̀ lọ́jọ́ orí débi pé làákàyè tí wọ́n fi ń darí odidi ìlú tó dùn mí lọ́rọ̀ wọn ni pé ìlú mi bí wọ́n ti bí bàbá mi nìyẹn. Bẹ́ẹ̀ ni mo kàn máa ń wo wáyé tó wá jẹ́ sí pé irú àwọn èèyàn tọ́lọ́run wá kó tó fẹnu wọn sọ̀rọ̀ látògbómọ̀ṣọ́ wá jẹ́ sí pé àwọn tó jẹ́ sí pé wọn ò níròónú àròjinlẹ̀ ni. Lóòótọ́ àwọn méjì lè mọ púrúfù pa àwọn mọ̀kéwú àti àfà àtàlíà àti àfà sàráfà wọ́n lè mọ púrúfù pé àwọn mọ̀kéwú àmọ́ àwọn méjèèjì ò lẹ́kọ̀ọ́. You are a darkness of religion. Darkness of a religion. Because nígbà tó tiẹ̀ jáde mo rò pé ó fẹ́ sọ̀rọ̀ gidi. Ó ṣẹnu gbàǹdù. Gbogbo yín wá ẹ ṣàfẹ́ máa fi ọ̀rọ̀ mọ́mú Ògbómọ̀ṣọ́ káyé fi lè mọ̀ yín. Ẹdùn àkọ́kọ́ mímọ̀ tán fẹ́ mọ̀ ìwọ̀n ọmọ ẹ sí dáadáa ọmọ ẹ sórí ibú àtòṣì àtòfò àtàdánù ìwọ ní àṣetánù ó parí iṣẹ́. Ṣé ń pera yín ní alùsùnà wàlìjàmáà wàsàlàfíyà ẹ kàn wá sínú Islam wá dẹ̀sìn ànábì òní ẹ ní nǹkan rí kankan tẹ́ ẹ mú wá. So mo dẹ̀ wí pé kéèyàn fi yín sílẹ̀. Àṣetánù ó parí iṣẹ́ ṣé sáwà sí yín ni àbí sáwà ẹ̀yin ìránṣíà ìta sì gbọ́ ní pé gbogbo ẹni bá ti declare rẹ̀ pé ìránṣíà lòun kì í ṣe mọ́mọ́ kò ń ṣe mùsùlùmí àwa gbọ́ bẹ́ẹ̀. So oníwọ̀nba àgbà tí wọ irú yìí ti ń declare rẹ̀ pé ṣíà ní so kí la fẹ́ pè yín ẹ̀ ń ṣe mùsùlùmí náà kí lédè tẹ́ wá fẹ́ máa da omi mùsùlùmí láàmú débi pé ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ wo ọ̀rọ̀ tán ti sọ táwọn èèyàn àwọn tó jẹ́ bàbá tiẹ̀ bàbá lákù bàbá ẹ̀ ti sọ̀rọ̀ lé lórí àti fún wọn lésì wọn lẹ́kọ̀ọ́ ìyíkéwú ò tó nú ọkàn yín mọ kéwú mọ anything ohun tẹ́ ẹ̀kọ́ mọ kéwú kẹ́ ẹ fi jẹun èèyàn ń sọ lárúbáwá kọ́ ni pé ó mọ kéwú gbogbo ẹnu lèmi fi ń sọ. The first professor in Arabic and Islamic study Professor Ogunbiyi ni Christian ni wọn ajẹ́rìí Jehovah ni so ẹ̀ ń sọ lárúbáwá lẹ́nu yẹn kọ́ lẹ fi mọ kéwú o ìmọ̀ kéwú ọ̀tọ̀ kéèyàn gbọ́ lárúbáwá ọ̀tọ̀ kéèyàn mọ̀ nípa ẹ̀sìn ọ̀tọ̀ mọ̀ nípa ẹ̀sìn rárá. Ó bàbá wa Dr. Yunus ẹgbọ́n tí wọ́n sọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe súfí tẹ́ ń sọ fún gbogbo ara ayé pé ká máa pè àwọn ànábì Ọlọ́run ọba ẹ̀sìn ni nítorí pé àwọn ni wọ́n súnmọ́ Ọlọ́run ìjọba ayé yàtọ̀ sí ìjọba Ọlọ́run o ẹ wá ń fi ìjọba Ọlọ́run ẹ fi ń wé ìjọba bàbá Tinubu ẹ̀yin torí pé téèyàn bá fẹ́ rí bàbá Tinubu sẹ̀tìmà lẹ́yìn ó ṣe kíni ẹ̀yìn lọ lè bá ẹ̀yin fi ìjọba ayé ẹ fi ń wé ìjọba sánmọ̀ Ọlọ́run ò bùkátà ká lè bẹ́ẹ̀ nìkan kan bẹ́ẹ̀ ni Ọlọ́run ò bùkátà ká lè bẹ́ẹ̀ nìkan kan táwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ ó ní waqala rabbukum bẹ́ẹ̀ ni waqala rabbukum ud'uni astajib lakum Ọlọ́run ní ud'uhu liyad'uni ẹ̀yin ẹ pè òun kóun lè pè mí ẹbọ ni kéèyàn máa pè nìkan pé kó wà ń pè Ọlọ́run ọlẹ́ lọ́dà àfáà tó jẹ́ àlàyé ìpè kọ́bọ̀ ṣàdúrà òun náà pè Ọlọ́run lè pèsè pé ó pè òun ẹ̀jọ̀ dànù papọ̀ pé Allah àmọ́ ẹni tó ti kú kọ́ wá ní ànábì ní Madina máṣá bá mi sọ fọ́lọ́run pé mo ní ìdìkan báyìí ẹbọ ni o ẹ̀yin bàbá wa ya Rasulallah khudh biyadi gbogbo àfọ̀n lóga pátá tán máa lọ lè wò ràn mí lọ́wọ́ nìtumẹ̀
fátàdára kí ni ràn mí lọ́wọ́ ní ìtumẹ̀ ìwọ òjíṣẹ́ Ọlọ́run ọba mọ́ṣáyẹ̀ ràn mí lọ́wọ́ dákun wà ń ta àbí wọn bàbá mi mákànnà Muhammadu àbá àhàdí mìíràn jáde kan ayẹ̀ kan wà ní kílẹ̀ pé ànábì èsì bàbá ẹ̀ nìkan bó láti wá máa ń parọ́ kárí òdodo báyìí ká sì máa parọ́ tàwí láti bọ́ọ̀tìlà ẹni tó wí sí ọmọ tí ń wí ẹ̀yin lẹ́mọ̀ wá parọ́ àní nǹkan ọ̀dà ká sì gbà pé ọ̀dà. ó ń jẹ́ kó yé yín pé àní kéwú jìnnà sí yín ọmọ bàbá ni wọ́n kọ tírà ọmọ bàbá sì sọ pé bàbá wọn lálà ìwọ tó ṣẹnu gbàǹdù bí ẹnu ẹ ò bóyá dàbí àlòkù aṣọ wèrè ṣe yìí gáàsì Ọlọ́run ẹ padà ṣe rí ẹ̀kọ́ ẹ̀sìn ọ̀tọ̀ ẹ̀kọ́ ayé ọ̀tọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn ni mọ́ọ̀mù ń kọ́ wa in tó wà nínú ẹ̀sìn ni wọ́n ń kọ́ wa so wọn kọ́ wa ní kọ́ tayé tẹ́yìn fi ń jẹun so má jẹ́ kó ká ẹ lára ṣé torí mọ́lúdì ń bọ̀ náà ni gbogbo ń ṣe ń ya wèrè sórí social media báyìí torí mọ́lúdì ń bọ̀ kọ́ má lè ba ọjà mọ́lúdì yín jẹ́ ó dá ṣé ilẹ̀ nífẹ̀ẹ́ ànábì ni àbáwà ẹjẹ́ àjọsọ ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ ànábì tó jẹ́ pé ṣe lẹ́ ń lọ ń jẹ gbèsè lọ fi ṣe mọ́lúdì àtàwọn táwọn sọ pé ẹyẹ jẹ gbèsè ṣe mọ́lúdì ànábì ò rán wa bẹ́ẹ̀ ta ni ẹni tí ó ń ṣe tọlọ́hun Núrù wàá sọ bọ̀dà Núrù náà tẹ́lẹ̀ yìí ń gbé báàgì kiri ni Núrù tiẹ̀ ò tẹ́ rí nǹkan kan gbé orí ẹ̀wọ̀jà tó fi kọ́rùn wèrè lọ yájà ìyàwó ẹ̀ ó fi kọ́rùn ṣe ayé padà sí ilé ìwé idiot ó wá ń sọ̀rọ̀ pé ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ yìí tí wọ́n sọ lórí múbàrí yẹn kò yẹ kán sọ ó yẹ kán jókòó kán máa parọ́ wájọ bíra wa léèrè lánàá tí mọ̀ọ́mù àná bẹ́ẹ̀ èrò mélòó ló ń wá kírun ní mọ́sálásí ọjà àgbó tẹ́ ẹ wá jáde kẹ́ ẹ sọ èrò mélòó ló wá kírun ní mọ́sálásí ọjà àgbó lónìí èrò mélòó ṣe bí gbogbo mọ́sálásí tẹ́yìn náà ti sọ pé ẹ̀ ń kí jímọ̀ lẹ́ẹ̀rérò mọ́ tó ka yín lára nu nígbà ẹ̀rérò jímọ̀ mọ́ ní mọ́sálásí yín ẹ wá wò pé mọ́mù ti bọjà yín kí mọ́mù kọ ẹ̀yin lẹ̀ tún kéwu ṣe ìmọ̀mù ń kírun lábẹ́òkúta náà ìgbà tí mọ́mù ń kírun ní abẹ́òkúta wá wo èrò bó èrò ṣe máa ń wà pẹ̀lú wọn nu kì í ṣe pé Ògbómọ̀ṣọ́ ló jẹ́ kérò máa pọ̀ lẹ́yìn wọn and stupid tàbá sọ fún ibẹ̀ stupid ẹ máa yìí ìwọ Núrù lẹ́yìn eléyìí tí mo ti ṣe mi ní ẹ̀fà dá ẹ lóhùn mọ́ kódà kó ṣe fídíò 3 ní dẹ́ lóhùn torí pé ọmọ kan náà ó fẹ́ gbé mi kọlu bàbá wa Saheed Shittu àti bàbá wa Malam Yusuf torí ẹ̀mí ní sọ̀rọ̀ torí ọmọ yẹn máa ń ṣe program bàbá wa Malam Yusuf ó dẹ̀ máa ń support bàbá wa Saheed Shittu ó wá ń ta sí mi torí pé ó ní òun ní the content láti bóyá bí ọ̀sẹ̀ bíi méjì tẹ́yìn tó ṣe fídíò kan lóun fẹ́ òun wá content ó wá fẹ́ fi mí ṣe content kàbí sanra kìíní kan kàbí sanra so I didn't need to answer you because you are a fool so ẹni tó bá dẹ̀ ti fool èmi ò ready àti bá sọ̀rọ̀ likewise you torí wọ ẹ sínú ẹ̀mí àti yóò jọ sínú sàwáwù ìmọ̀ọ́mù tẹ̀lé tí wọ́n ìwà ń sọ yìí ìmọ̀ọ́mù ò sí nínú ẹgbẹ́ babaláku bàbá ẹ̀ ibo ta ló mọ̀ ọ̀ràn ẹ̀ rí ta ló mọ̀ bàbá ẹ̀ júwe bàbá ẹ̀ ká gbọ́ kí ni ìwọ fún ara ìran bọ ibo ló ti já wá ta tó olókù lọ́rùn ta ló bí ẹ ta ló mọ̀ ẹ́ ok torí ìmọ̀ ẹ̀mọ̀ rúfù tó máa tó gbé láìpẹ́ torí ó ti ń ṣe fídíò àbí níwọ náà wá wò pé kí wọn náà ó jáde kó o ṣe fídíò má jẹ́ ń tàn ẹ́ ìyà ló padà jẹ ó wá dúró ń bẹ̀ ó tún wá ní Dr. Sharof ó pé wọn ò lẹ́kọ̀ọ́. àwọn èèyàn tọ́lọ́ ń wá kó tó fẹnu wọn sọ̀rọ̀ látògbómọ̀ṣọ́ wá jẹ́ sí pé àwọn tó jẹ́ sí pé wọn ò níròónú àròjinlẹ̀ ni lóòótọ́ àwọn méjì lè mọ púrúfù pa àwọn mọ̀kéwú àti àfà àtàlíà àti àfà sàràfà wọ́n lè mọ púrúfù pé àwọn mọ̀kéwú àmọ́ àwọn méjèèjì ò lẹ́kọ̀ọ́ wọn ò lẹ́kọ̀ọ́ àmọ́ ti àfà sàràfà àyè ọ̀tọ̀ nìyẹn ìmáàmù tàlíà àfàbà àfà sàràfà ń dá tiẹ̀ sí ni gbogbo ohun tó bá dá fà sílẹ̀ lọ́rùn òun ló dá ní what of ìmáàmù tàlíà tó gbé orúkọ ìlú sórí. sórí pé bàbá ẹ̀ ò kọ́ ẹ̀ ìyá ńlá ayé ẹ̀ ò kọ́ ẹ̀
ó bàjẹ́. Dr. Sharaf ò lẹ́kọ̀ọ́ pẹ̀lú àdúrú wáàsí tí wọ́n ń ṣe yẹn, tí wàláì tí àwọn bàbá ẹ bá ṣe débi tí bàbá wa Dr. Sharaf tí wọ́n bá wáàsí dé yẹn, wàláhì tàláì ìwọ ò ní sínú òṣì àti ìranù yìí mọ́. Àti bàbá káwá tó sọ bàbá wa ìmọ̀ọ́mù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́, gbọ́ wáàsí tí wọ́n sọ, gbọ́ wáàsí tí wọ́n ṣe lẹ́nu, gbọ́ bí ọ̀hún ògidì ọ̀rọ̀ ṣe ń jáde. Wọ́n ti tó àṣírí gbogbo yìí tọ́, àwọn oníjàlábí ò wá mọ́. ṣé o fẹ́ gbọ́? Lọ bá Àbíbù láàfin kókó ẹ̀ ń ṣe káfíńtà bó bá rólí jàlábí mọ́. So ẹ jẹ́ kó rí yín ó máa pé very careful. Ẹ kàn ń ba image ọ̀la àwọn ọmọ yín jẹ́ ni, and you don't know. Irúwẹ̀ iṣẹ́ ẹnu pẹ́kẹ́pẹ́kẹ́ kẹ́kẹ́kẹ́kẹ́ yìí tó bá wá dọ̀la wà wá bọ́ sórí social media, ẹ má bínú, ọ̀rọ̀ yẹn ó bí mi inú ni, ó ká mi lára ni, ẹ má bínú. Bí bàbá yín Sùbẹ́rù ṣe sọ, gbogbo yín bọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, má wọ̀rí. Ṣẹ́rẹ́ wọ̀n tẹ́ ń kọ lẹ́tà sí yẹn, ẹ padà rí. Èmi ń sọ fún yín kàbí sọ́ra, mò ń takú tì yín lọ́rùn ni ẹ rí pé mi ì ní jẹ́ ẹ rí yẹn, ẹ gbàgbé. Ẹgbẹ́ ẹ̀ ní rí yẹn, ẹ gbàgbé. Ṣebí wọ́n ti ní ìsìn ó tàbùkù bá bàbá wa Dr. Sharaf. Ọmọ kéwú àti àfà Talia àti àfà Sarafa wọ́n lè mọ púfù pé àwọn mọ kéwú àmọ́ àwọn méjèèjì ò lẹ́kọ̀ọ́. Ó tàbùkù bá bàbá wa ìmọ̀ọ́mù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́. Ṣó mọ̀ pé entirely ó ti tàbùkù bá personality wọn nìyẹn. Wọ́n tó ń bá wá gbé ẹ, ó ṣàṣàlàyé ohun tó wọ́n fi lẹ́kọ̀ọ́, ó dẹ̀ ṣàlàyé ohun tó fi ń bú wọn. Ìyá Rọ̀súlù láì kú sí bí ẹ̀dí. Ìwọ jẹ́ ẹbí Násírù Kábárà ni. Ó ń ṣe bí ẹ̀ náà. Ẹbí Násírù Kábárà jáde. Wọ́n ní bàbá wọn lálàá ni. Bàbá wọn ṣì rànràn náà ṣe kọ́. Ìwọ wá jáde òun ṣẹnu jákújákú. Bẹ́ẹ̀ lọmọ kan náà ṣe fi prógámù torí tèmi torí Ìyá Rọ̀súlù láì. Gbogbo yín ẹ wo content creator ni ẹ ń wá ẹni tẹ́ fẹ́ fi gòkè ni. Ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ kọjá ẹni tẹ́ fẹ́ tẹnu àbùkù sí. Ẹ jẹyàn yín ní fufu tó ráwọ̀ òní gbà fún yín. Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ dé kọ̀ọ̀kan wa. Núrù ìmọ́lẹ̀ òkùnkùn àdínì. Be very careful. Be very careful. Ìwọ yóò ṣe ìmọ́lẹ̀ o. Ó ń ṣe ìmọ́lẹ̀. Núrù dínì tó ń pè ẹ yẹn, ó yá orúkọ jẹ́ ni o. Òkùnkùn àdínì ló yẹ kán máa pè é. Ọlọ́run ní jó bàjẹ́ fún wa. Wọ́n sì máa ń sọ pé Nurudeen àlówó lé olówó ń ta gbogbo ẹ̀rí àga mọ́ ẹ lára. Ebi wà tó ń pa wèrè. Wèrè bí ti fẹ́ fọ́ wèrè lójú. Ohun tó ṣà ń ka gbogbo yín la. Ẹ sọ ohun tó ṣà ń dùn yín. Àkọ́kọ́ ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́, ìmọ̀ọ́mù ni for life tí ó sì ń máa ṣẹlẹ̀ sí. Ọjà Àgbó yẹn ni ó máa kírun for life tí ó sì tó máa ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ kúlẹ̀ ẹ kú. Núrù ìwọ náà ti pẹ̀lú ajá tó ń gbó ẹ gbòkú ni. Inshallah bí kúdírà ti láì. Assalamu alaikum.